ní KAFTAN TV Yorùbá. Ẹ káalẹ́, àsìkò àtòrọ̀ ìròyìn jákèjádò rèé láti ìkànnì KAFTAN TV Yorùbá. Ògúnlékè Samuel ní oníròyìn lálẹ́ yìí. Ẹ dóòlà ẹ̀mí aláìsàn náà kí ẹ tó béèrè ìwé àṣẹ látọ̀dọ̀ ọlọ́pàá. Mínísítà náà ló rọ àwọn ilé ìwòsàn bẹ́ẹ̀. Ìṣèjọba Tinubu kò jẹ́ kí awuyewuye ìwé ẹ̀rí dí lọ́wọ́ àwọn ojúṣe rẹ̀. Mínísítà náà ló sọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ àwọn gómìnà gbè sẹ́yìn kíkéde nǹkan kò fararọ lẹ́ka ètò ẹ̀kọ́. Àwa àwọn agbébọn tó gbẹ̀mí ọlọ́pàá, sọ́jà àti òṣìṣẹ́ ààbò ara ẹni láàbò lórí. Gómìnà Imo náà ló sọ bẹ́ẹ̀. Kí a tó mú ìròyìn jákèjádò fún ti alẹ́ òní wá sí ìdánidúró, wọ̀nyí náà ni àwọn kókó eléyìí tí ó jẹyọ nínú ìròyìn ọ̀hún. Àwọn ọ́fíìsì ní ìlú Àbújá wà ní títìpa látàrí ìyanṣẹ́lódì ẹgbẹ́ òṣìṣẹ́. Ìròyìn jákèjádò fún ti alẹ́ òní kò ní jù báyìí lọ. Ǹjẹ́ lórúkọ gbogbo àwọn akẹgbẹ́ mi tí a ti jọ mú ìròyìn wá sí ojú ìwòran yín náà ni èmi Ògúnlékè Samuel dágbére fún yín pé kí a tún fi ire àti ayọ̀ pàdé. Ó dàárọ̀ o. Ní KAFTAN TV Yorùbá. Nígbà tí ọwọ́ pálábá wọn ṣe.